Aláròyé máa wí o. Àwọn ọlọ́pàá ń wá ọ̀gá tó fìbínú lu ọmọọṣẹ́ rẹ̀ pa lẹ́kọ̀ọ́. Títí di àsìkò tá à ń kóròyìn yìí jọ làwọn ọlọ́pàá agbègbè Alágbàdo níjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ nípìnlẹ̀ Èkó ṣì ń wá ọkùnrin kan, ọ̀gbẹ́ni Olúmídé, tó fìbínú lu ọmọọṣẹ́ rẹ̀ olóògbé Adéyẹmí pa láìpẹ́ yìí. Ohun táwọn agbófinró ń torí ẹ̀ wá àfúrásì ọ̀daràn ọ̀hún ni kó lè wàá sọ tẹnu rẹ̀ nípa bó ṣe lu Adéyẹmí pa. Àwọn ará àdúgbò ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lágbègbè Alágbàdo ní àwọn kò mọ ohun tí olóògbé ṣe fún ọ̀gá rẹ̀ tó fi di pé ó bẹ̀rẹ̀ sí í lù ú lálùbami lọ́jọ́ 5 oṣù keje ọdún yìí. Lílù náà pọ̀ gidi tó fi jẹ́ pé ṣe lọkùnrin tí ìbínú burúkú ti rúbò lójú náà tún yọ ṣọ́bìrì ìyẹn shovel láti fi gún ọmọọṣẹ́ yìí lọ́wọ́ òsì rẹ̀ tí ẹ̀jẹ̀ sì ń dà gidi lára ọmọ náà. Àwọn aráalé ni wọ́n padà gbé e lọ sílé ìwòsàn aládàáni kan tó wà lágbègbè ọ̀hún. Nígbà tó fi máa di ọjọ́ kejì ìyẹn ọjọ́ 6 oṣù keje ọdún yìí, ọwọ́ ọmọ náà ti wú gidigidi, kò lè sùn bẹ́ẹ̀ ni kò lè wo. Nígbà tí ìnira náà pọ̀ ni wọ́n gbé e lọ sílé ìwòsàn ìjọba tó wà níkẹjà nípìnlẹ̀ Èkó fún ìtọ́jú tó péye. Ilé ìwòsàn ọ̀hún ló sì wà tó fi dákẹ́. Àwọn dókítà tí wọ́n bá lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà sọ pé kòkòrò ẹran ipá ìyẹn tẹ́tánọ́ọ̀sì ti kó sínú ojú egbò rẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù keje ọdún yìí sọ pé ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù keje yìí ni àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn lọ fọ̀rọ̀ náà tó ọlọ́pàá létí pé kí wọ́n wá fọwọ́ òfin mú ọkùnrin ọ̀hún. Ṣùgbọ́n nígbà tí wọ́n fi máa wá a délé, àfúrásì ọ̀daràn ọ̀hún ti sá kúrò nínú ilé tó ń gbé. Alukoro ní àwọn ń wá ọ̀gá náà báyìí kó lè wàá sọ tẹnu rẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.